وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وكل يا مولاي في موقف الحشر وكل يا مولاي في موقف الحشر آمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعوك فولون أتروك فالنبي محمد صلى الله عليه وسلم إكيالون أتولون kọ́lọ́n kó bá ń sábà mú bá nẹ́bí àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànẹ́bí pẹ̀lú iṣẹ́ dáadáa àwọn sàábé àwọn tó jẹ́ pé títẹ̀lé ànẹ́bí tí wọ́n tẹ̀lé ànẹ́bí nígbà tí nǹkan le kọ́lọ́n mọ́ sábà kẹ́ gbogbo wọn papọ̀ àṣẹ́kùbù rẹ̀ àṣàlátù kọ́lọ́n mọ́ sábà mú kárí ẹnì kọ̀ọ̀kan wa náà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí gbogbo gbà a máa ń ṣàdúrà fún àwọn tí wọ́n so nígbọ̀wọ́ ètò wa tọ́ní kí ládàá rẹ̀ kó lọ bá àwọn òbí àwọn méjèèjì àbí Ọlọ́run ọba àwọn òbí wọn náà kọ́lọ́ mọ́ sábà kẹ́ wọn mọ́ sábà sí wọn ní ẹni àlìjánná arántí àwọn olùdarí iléeṣẹ́ wa yìí náà Green FM 95.5 kọ́lọ́ mọ́ sábà san àwọn náà ní ẹ̀sùn olóore. Ní ìtẹ̀síwájú pẹ̀lú prógrámù wa lónìí a dúpẹ́ fọ́lọ́run ọba tó ṣe nírọ̀rùn fún wa pé ká wá sórí rédíò nínú oṣù àwẹ̀ Ramadan gbogbo ọjọ́ Ramadan látìgbà tó ti bẹ̀rẹ̀ títí tó fi dé ìparí náà lọ́lọ́run ní kárí bí wá àfijọ́ kan pé Ọlọ́run ní kí n ráyè wá ní ọjọ́ yẹn tó sì jẹ́ pé àwọn àfáà wa tí wọ́n mọ̀ bá wa sọ lónìí àwọn wá ń jọ́ náà tó mì pé kò síjọ́ kankan tá a miss nínú oṣù àwẹ̀ Ramadan kì í ṣagbára wa o agbára Ọlọ́run ọba ni adúpẹ́ fọ́lọ́run ọba lórí oore yìí àbí Ọlọ́run ọba mọ́sá jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan kọ́lọ́n jẹ́ á ṣe láyé kọ́lọ́n jẹ́ á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún kọ́lọ́n jẹ́ á ṣe láyé. So ibi tí a ti dúró sí níjọ́ tí Ramadan pé 30 ó náà láti gbé lónìí àwọn àfáà wa tí wọ́n wà ní studio pẹ̀lú wa àwọn náà ni àfáà wa Al-Imam Nasiruddin Ọlárewájú Akalambi tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí effective communication between couples ọkọ àti ìyàwó bó ni ọ̀rọ̀ ó ṣe máa dán mọ́rán láàrin àwọn méjèèjì òun náà ní nǹkan tí sheikh ń bá wa gbé yẹ̀wò látìgbà tí Ramadan ti di 21 títí tí Ramadan fi parí àti ìwà parí rẹ̀ la fi ní kí wọ́n wá lónìí láti tẹ̀síwájú lórí tọ́pìkì yẹn àbí Ọlọ́run ọba kó mọ́ sábà san wọ́n ní ẹ̀sùn olóore kọ́lọ́n kó sì ṣe nírọ̀rùn fún wọn. Gbogbo àwọn tá a wà ń lé gẹ́gẹ́ bí ìṣesí wa sẹ́gmẹ́ǹtì alákọ̀ọ́kọ́ òun lè tá a fẹ́ bẹ̀rẹ̀ má jẹ́ á gbàgbé pé àfáà wa Abdulsalam Aladodo wọ́n ti wà nínú stúdíò pẹ̀lú wa nípa sẹ́gmẹ́ǹtì ti ẹlẹ́ẹ̀kejì kọ́lọ́n kó mọ́ sá ṣe ní ìrọ̀rùn fún wa. Bismillah. Alhamdulillahi alladhi ja'ala al-mawaddata wa rahmata bayna az-zawjayn وصل اللهم على خير خلق الله محمد بن صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا
adúpẹ́ fún Ọlọ́run ọba dẹ́dá alhamdulillah. ọba tó ṣe pé ní orí rẹ̀ nínú ìgbésí ayé wa kò ló ń kà kò sí bá ti lè dúpẹ́ náà tó kọ pé òun fẹ́ ṣe déédéé oore tọ́lọ́run bá ṣe fún wa nínú àwọn oore kò pẹ́ tọ́lọ́run bá ṣe fún wa ìpò náà fún wa lórí ọ̀fẹ́ àríbẹ̀rẹ̀ Ramadan aráàrin rẹ̀ arópin rẹ̀ Ọlọ́run wá kà wá kúnlọ àwọn tí wọ́n sọdún Eidul Fitr alladhi taqaddama alladhi mada èyí tó lọ yìí adúpẹ́ fọ́lọ́run nídìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oore tọ́lọ́run ọba àlékè ọlá tí máa ń ṣe fẹ́ni tí ń bá ń dúpẹ́ Ọlọ́run dákun mọ́sà ṣe fún wa Ọlọ́run mọ́sà ṣe fún wa ètò yìí Ọlọ́run ní jẹ́ kó dàrú lágbára Ọlọ́run mọ̀ sàwọn barista mọ̀ sàwọn lẹ́sàn ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n láǹfààní àti máa ríbi tún nǹkan tó ti ń bàjẹ́ ṣe pẹ̀lú àwọn ètò báyìí pẹ̀lú àwọn kọlù tá à ń rí abẹ́ Ọlọ́run bá kọ́lọ́run jẹ́ kó tún tẹ̀síwájú ní ti dáadáa ní ìpàdé tá a pàdé gbẹ̀yìn inta ń ṣàlàyé ni al-awamilu allati tusa'idu at-tawasul al-jayyida bayna az-zawjayn àwọn factors tí máa ń bring about success níbi ìbánisọ̀rọ̀ láàrin lọ́kọ àti ìyàwó kí làwọn kan téèyàn ó mójútó yẹ kí ni a ní máa wíhé ká máa gbọ́ bíyé tí ò ní padà wá máa di wàhálà láàrin ọkọ àti ìyàwó ọ̀tọ̀ ní tí mo gbà lérò ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀ a ti dákọ̀ pọ́ìntì kínní àsídìkù àsọ̀rọ̀hà ká máa jẹ́ kí clarity àtòdodo máa wà ní ọ̀rọ̀ wa torí pé òdodo àti clarity máa ń mú ọ̀rọ̀ dé èbúté dáadáa ní èbúté oríire. ẹlẹ́ẹ̀kejì adákọ̀ al-ihtiramul mutabadil bá a bá ń sọ̀rọ̀ àtọkọ àtìyàwó kẹ́nìkan má rẹ̀ nìkan ní rí ẹrú kẹ́nìkan kí mutual respect kó wà láàrin wa kọ́kọ́ mọ́ torí pé ní èmi ní ń pèsè tí ń jẹ kó wá rí ní rí ẹrú kì í ṣẹrú o. ọmọ wa sọ̀rọ̀ sí anyhow. rárá walaqad karramna bani Adam ètò Ọlọ́run ọba nù gbogbo ẹ̀dá Ọlọ́run tó bá ti jọ́ máa nábì Ádámà Ọlọ́run bá ti pọ́n wọlé àpọ́nlé gbọ́dọ̀ wà ń bẹ̀. ẹsìn ká hadith kan náà ní òní pàdé ní gbogbo ẹni tí ó bá ti pọ́n obìnrin dé. la yukrimul mar'ata illa al-karim wa la yuhinuha illa al-la'im. àwọn obìnrin ó láìkì hadith ń púpọ̀. yakunla ẹni tí ó bá ti máa pọ́bìnrin lé kìí ṣe èèyàn rí lọ́dọ̀ lọ èèyàn yẹpẹrẹ náà ní káfíà. ẹlòmíràn fẹ́ pa ànábì ní feminist lé ní hadith. ìtọ́sí ànábì sallallahu alaihi wasallam ànábì gbogbo woman sí ni. bẹ́ẹ̀ni ànábì gbogbo woman ni. bá ànábì ṣe ń dìfẹ́ndì ọkùnrin bẹ́ẹ̀ ni ń dìfẹ́ndì obìnrin ànábì ò fẹ́ ká sí jàmbá fúnra wọn. alayhi salawatullahi wa salamuhu. lónìí pẹ̀lú ògo Ọlọ́run bí tá ti mú pọ́ìntì mi ò ní ikhtiyarul waqtil munasib. tá a bá fẹ́ ní discussion láàrin ara wa gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó a gbọ́dọ̀ máa wà selective nípa time tá a fẹ́ máa jẹ́ kí discussion yẹn wà. timing wà very important. very very important. àwọn táìmù kan ń bẹ ká má gbìyànjú láti sọ pé náà ń bára wa ní ọ̀rọ̀ tó ní ìtumọ̀ gbà yẹn. nígbà tí nǹkan ṣẹ̀ṣẹ̀ gbóná. àkọ́kọ́ inda shiddatil ju'i awil atash. nígbà tó yẹ pé ní kò sí ń tọkọ ọ̀rọ̀ ń gbà wọn ju pé ní bó ni kùn ó ti kún bó lòun ó ti yó. ìyẹn ṣẹ̀ṣẹ̀ ń darí ibiṣẹ́ bọ̀ wá pẹ̀lú báàgì lọ́wọ́ ebi nílé bọ̀ wá lé sílẹ̀kùn tán ìfẹ́sì ni pé gáàsì ti tán o. òun ti pa ẹlòmíì gáàsì ti tán. welcome ní gbogbo àwọn ìbánisọ̀rọ̀ nígbà tó bá wá báyìí wàhálà ní òbí a kàn mọ̀ kàrà mọ́ra wa ni. ó jò farabalẹ̀ dáadáa náà ó fún lóúnjẹ. bẹ́ẹ̀ ni ó fi lọ́kàn balẹ̀ ó kì í káàbọ̀ ó jọ mọ̀ pé ó ti kó nínú ìpayín kéékèé ta ó ti wà nínú sẹ̀kínà tí ilé gbọ́dọ̀ jẹ́ fún. ọ̀rọ̀ tí bá tẹ̀ wá ń sọ gan-an ó lè mú àǹfààní wá pé àbọ̀yá ó ti rẹ́dì láti gbọ́rọ̀ mi báyìí. ibẹ̀ náà ló ti bóyá pé òun ló kọ́kọ́ dọ́rọ̀ kalẹ̀ bóyá pàtó kọ́kọ́ fi òkèlè aláwọ̀ sẹ́nu báyìí oúnjẹ ló dùn tó báyìí. ọ̀rọ̀ ṣe sọ́ngbà so inda shiddatil ju'i wal atash tó bá jẹ́ pé ní ebi bá ti ní agbára ìmọ̀ lára ọkọ ni àbí lára àyàwó. torí pé a gbọ́dọ̀ ṣe déédéé láàrin. bẹ́ẹ̀ ni ìgbà bí ṣe àyàkùnlà obìnrin máa nínú àwọn obìnrin tó dáa tán bá ń dáná wọ́n ti sáwọ ọkọ ebi sì ń pa òun náà. ìgbà wọn wà sọ pé ní omi ìsanwó ṣébi tó yẹ kó gbé sí ni ṣébi tó yẹ nígbà wo gangan náà ó nídìí kéèyàn fún ní comfort kéèyàn fún ní care
toro ó kàn dámọ̀ ó pè wọ́ síwájú ni kéye pé bí òpá ó náà. bó ṣe gbóúnjẹ ti tiẹ̀ kalẹ̀ ohun tó yẹ kí wọn náà máa sọ ni. wọn náà wá jòkó tètè jẹun. so ti jẹun ṣé àbó ti jẹun tẹ́lẹ̀ ni abẹ́ẹ̀gẹ́ ti. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wá lè èébú ló kún gbà ọ́ oúnjẹ yóò tiẹ̀ níyọ̀ tó ọjà yìí magi rẹ̀ fẹ́ kú díẹ̀. àbí o gbómi wá. kì í sásìkò ètí ara tí mo ń fàjà nù. a gbọ́dọ̀ mójú tó bá ẹ ti ẹ kọ́kọ́ kí mi kú sẹ́nà. ẹ ti appreciate ẹni tí wọ́n appreciate bá forí sí ìfọ̀rùn sí fún yín mọ́. so a gbọ́dọ̀ máa consider ọ̀rọ̀ timing tá a bá fẹ́ ní discussion láàrin ara wa. nínú rẹ̀ inda at-ta'abi al-murhiq èèyàn ti dààmú tí dààmú gan hàn lára rẹ̀. lápèjúwe ìgbà míì máa ń jẹ́ ó máa jẹ́ pé ní àwọn at-ta'abu an-nafsi psychological tiredness bóyá business yóò lọ bó ṣe yẹ kó lọ àbí wọ́n ń dì sọ́bẹ̀ ó ń dáwọn sáwọn àwọn ìpèníjà kan níbi iṣẹ́ tó wà gbogbo ìgbà ní àbí exam lọ́wọ́ gbogbo ìgbà ní ronú ìgbà ni wọ́n wá kí aṣọ lé kalẹ̀ pé ní wọ́n ní aṣọ ìyàwó tá a fẹ́ rà nísìnyí wọ́n ní kinní kan ní yóò kàn máa wọ́n ni pé ó láàánú mi ni yóò máa rò báwọn pé ìwọ obìnrin yìí ò sí láàánú mi ṣé kí n kú lọ ń fẹ́ ni ìdáhùn tí ó wà máa dáhùn tí ó máa jáde lẹ́nu ọkùnrin ìdáhùn kí wọn náà gbógun jẹ ní padà fẹ́ jáde gbogbo wa dàrú. at-ta'abul murhik gbogbo irú àwọn stress báyìí obìnrin míì bẹ̀rẹ̀ pé ní ọmọ tán ẹ̀ṣẹ̀ ń tọ́jú an infant tí wọ́n ẹ̀ṣẹ̀ ń gbìyànjú láti pé kó náà ríbi jòkó náà ayé ó ti sunkún ìwọ kọ́ dé èyí tó fi ràn lọ́wọ́ pé ní ó yá gbé wá wàhálà lọ sọ̀kalẹ̀ pé ó tiẹ̀ láàánú gbogbo afẹ́ ìtòkàkọ́ inda ta'abil murhik kò tí ì rọrùn sùn rárá ọmọ yẹn ti disturb ẹ gan tó ti ó hàn lára rẹ̀ tó yẹ gbogbo ojú rẹ̀ ló ti wú yìí èyí tó fi wá máa fún tó fi sá ọkùnrin lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ yẹn. irú àwọn nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti mójútó. kò ní jẹ́ kí communication flow. kò ní yóò affect ẹ̀ kò sí ikhtiyarul waqtil munasib nìyẹn àṣẹṣà táìmù tó nítumọ̀ nù. irú àwọn táìmù wo la lè máa lò nínú àwọn táìmù tá a lè máa lò obìnrin tó bá fẹ́ bọ́kọ sọ̀rọ̀ nínú àwọn táìmù tá a máa ń lò tí máa ń sábà jẹ́ jù tọkọ bá jẹ oúnjẹ tó dáa tó yó ìgbà tí máa ń ta yín kì í ṣe tó dígbà tí ń jẹun lọ́wọ́ jáàjọ máa jẹ tí bá ti ń ròyìn orin àṣírí yín náà ní alhamdulillah ẹ ṣàṣàdúrà fún mi tó oníjó jẹun tó ń ta yín lọ́wọ́ àsìkò gba ọ̀rọ̀ mọ́ ọkùnrin létí tó mú mi tán àsìkò gba ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ létí àkọ́kọ́ nù nínú àsìkò téèyàn máa ń ṣe tìyàrú rẹ̀ nígbà tọ́lọ́run bá ní kéèyàn bá ní intimacy tó nítumọ̀ téèyàn bá parí intimacy tó gbádùn tọ́lọ́run ò ní kó bí oorun nígbà àwọn àwàdà kan máa ń wá ẹ dákun ara ẹ̀yin ara lé ẹ má bínú o àwọn stars ọmọ tún intimacy tó fàyà ó ti wà nù wé wọn. ẹ má lọ sí láyìn tàbá aládòdò ó ti wà fẹ́ kí wọ́n máa gbá yín dànù. kọlọkọdọ ti wà so lẹ́yìn ìgbà àwọn ẹ̀jẹ̀ máa ń tutù ara máa ń balẹ̀ ní téèyàn bá fẹ́ sọ téèyàn fẹ́ gbọ́ èsì dáadáa ìdáhùn rẹ̀ èèyàn máa ń gbé sí lásìkò bẹ́ẹ̀. ó dà pé ti ìyàwó nìkan kọ́ o ó dà bẹ́ẹ̀ téèyàn bọ́kùnrin náà bá fẹ́ báyàwó rẹ̀ náà sọ̀rọ̀ táìmù yẹn náà. bẹ́ẹ̀ náà lóbìnrin náà àsìkò yẹn máa ń wọ̀ gidigidi. torí inú rẹ̀ ó ti dùn pé mo gbádùn kìíní yìí. tó bá jù sí yóò wọ̀n ọ gbọ́ ìdáhùn dáadáa ìdáhùn tó yẹ kó gbọ́ tí inú rẹ̀ fi dùn ọ gbọ́. nínú àwọn àsìkò ó di méjì báwọn nínú àsìkò ẹlẹ́ẹ̀kẹta téèyàn nígbà tá a bá ń sẹlibrétì ìdùnnú tí nǹkan ayọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ilé bóyá ọkọ tí ń wá appointment kan ti pẹ́ ọlọ́wà ni kò bọ́ sí àbí ìyàwó lọ́rọ̀ ní bísínẹ́sì ẹ̀ rọrùn tó ní kó gbé pẹ́ẹ́lí kó búùmù lásìkò yẹn irú àwọn àsìkò ohun táàmù yẹn ni communication ó work. ó máa ń ṣe dáadáa àbá ń dúpẹ́ pé Ọlọ́run ní káwọn ọmọ wa láṣeyọrí lérí àwọn àdáwọ́lé wọn ìgbà yẹn ìmọ̀ ń wú ọkọ lórí ìmọ̀ ń wú ìyàwó náà lórí láti gbọ́rọ̀ ara wọn. tí ẹ sọ́n tó fẹ́ sọ. bẹ́ẹ̀ni so àwọn nǹkan yìí ikhtiyarul waqtil munasib ó ṣe pàtàkì ọ̀rọ̀ lè dà àmọ́ tásìkò bá dà ọ̀rọ̀ tá a rò pé ó dà wọn ó di tí ò dà kìí ṣe pé ọ̀rọ̀ òun
qabihun li dhatihi kì í ṣe pé torí ara ẹ̀ ní ò ṣe dá lakinnahu qabihun li ghayrihi in tó so mọ́ background tó yí gbà ká ò ní jẹ́ kó rọrùn táìmì yẹn ló wrong. ẹja gbìyànjú ká mójútó agbọ́nrin yẹn nínú àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ gbìyànjú láti mójútó ó ní al-rifqu wal-lin 'inda al-kalam. ó dà pé ibi tí problem máa wà fọ́pọ̀lọpọ̀ èèyàn. al-rifqu wal-lin 'inda al-kalam. nínú iṣẹ́ tá a ṣe gbogbo àwa tí à ń gbẹ̀ngbẹ̀ àtijọ́ Ànábì sallallahu alaihi wasallam tó ì jẹ́ pé ẹni tá a lè jọ tá a lè sórí iná nù kì í ṣe pé gbogbo àwa tá a fẹ́ gbogbo wa lá nílà àtijọ́ nínú tó kọ́ wa púpọ̀ ní al-rifqu wal-lin kéèyàn soft kéèyàn wà lenient téèyàn bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́ lákọ ó lábo ọ̀rọ̀ lẹ́lòmíì wí tó yọ ọ̀dà lákọ bó ti jẹ́ pọ́rọ̀ lẹ́lòmíì náà wí tó yọ obì lápò téèyàn bá fẹ́ mú ọ̀rọ̀ ṣé ẹ máa ń jòbì ní owó dé ó yọ dọ́là lápò àbí. àwọn èèyàn ti bẹ́ẹ̀ alhamdulillah ọ̀rọ̀ ṣe ti rí ẹ ti láṣẹ ọ̀rọ̀ ẹ débò mi kódà owó tẹ̀lé fẹ́ búyàn nígbà tó bá rí ọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ ní wọ́n bá tọ́lọ́ padà jáde owó padà jáde so ọkọ àtìyàwó ẹja gbìyànjú ká mójútó ìmọ̀ ṣàṣàyàn àwọn gbólóhùn tó rọ̀ tó dẹ́ language tí ó túmọ̀ pé àánú ń bẹ lọ́kàn ọkọ mi sí mi àánú ń bẹ lọ́kàn ìyàwó mi sí mi. beautiful expressions. ó ṣe pàtàkì. Ànábì sallallahu alaihi wasallam ó ní inna rifqa la yakunu fi shay'in illa zanahu wa la yunza'u min shay'in illa shanahu aw kama qala an-nabi. Ànábì ní ìmọ̀ ṣe pẹ̀lẹ́ ìmọ̀ ṣe ẹ̀dẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ pariwo ọ jágbe kò nídìí ìjágbe rẹ ìkígbe rẹ ò tún tó fẹ́ tún ṣe kò sì mú kí ló kọ rẹ kò mú ọ achieve tó fẹ́ achieve ọlọmọjà ní ṣètò níyàwó àwọn àbálìsì ń bẹ náà àwọn obìnrin bó ti wà náà àwọn ọkùnrin náà tó ẹ ti rọrọ burúkú ìmọ̀ ń lọ kan bí tí èso ń bẹ lára ni. ẹlòmíràn wa ní sọ pé èmi ò mọ̀ọ́rọ̀ sọ ń tèmi èèyàn máa ń kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ni tó o bá ti mọ̀ọ́rọ̀ sọ o lè má pẹ́ nílé ọkọ àbí kò mọ̀ níyàwó ńlé. nínú àwọn olùwánù ṣàkọ wa pé èèyàn gbẹ̀rẹ̀ èèyàn ní rí gbé dórí òní kéèyàn sọ pé ìmọ̀ọ́rọ̀ sọ. inú àwọn téèyàn fi lè sórí ibú ní rọrùn. àdírẹ́sì téèyàn fi mọ̀ pé eléyìí kò sọ́wọ́ kankan lára rẹ̀. pé kéèyàn mọ̀ mọ̀ọ́rọ̀ sọ. tàwíìdì ti jábọ̀ pé o lẹ́dẹ̀ kankan ti ń sọ ìwọ gẹ́gẹ́ lọ ń ṣe ra rẹ̀ kéèyàn má lọ́rọ̀ rí lẹ́nu. kéèyàn má lè sọ àwọn rẹ̀. al-kalamu tayyib al-kalamu tayyib yukhriju adh-dhahaba min al-wita. téèyàn bá lọ́rọ̀ rí lẹ́nu góòdù tẹ́rù pẹ́ lè yọ jáde pẹ́ lè fi hàn wallahi yóò mú jáde. ẹ jẹ́ ká gbìyànjú ọkọ àtìyàwó ìgbọ́rọ̀ kalẹ̀ wa àwọn ọ̀rọ̀ tí ó máa tutù tí ó máa rọrùn ẹ̀hún ni ẹ jẹ́ ká jí kó máa jáde tá a bá ní discussion ó ní ká máa gbìyànjú ká máa ṣàṣàyàn rẹ̀ kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe é nírọ̀rùn fún wa ṣé tá a bá ń ṣe báyìí ń túmọ̀ sí pàǹtẹ̀ láṣẹ ọlọ́run ni torí pọ́lọ́run bá ló pa á láṣẹ pé ní wa qulu linnasi husna ọba dẹ́dà ni ànábì wí fún wa tí mo sọ ní Kùránì nínú ẹ máa sọ sí gbogbo èèyàn ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ tó dáa ní kẹ́ ẹ máa sọ sí gbogbo èèyàn ọ̀rọ̀ tó dáa kódà ẹni tí èsì mùsùlùmí. ó ti wọnú náà sí yìí kódà ẹni tí tó jẹ́ pé ní ká tó wá sọ pé ìyàwó rẹ ẹni tó súnmọ́ jù lọ sharikul haya ká tó wá pọkọ rẹ life partner rẹ rí sharikul haya ni as life partner ìyàwó rẹ sharikul haya ni. tọmọ a sọ pé ṣe rí bí mo ṣe ń lọ kọ́rọ̀ mọ́ jáde lẹ́nu rẹ̀ ni kò dáa ẹ sáà mọ̀ jẹ́ sọ̀rọ̀ ṣe rí báfà ṣe ń lọ kì í ṣe nǹkan tó dáa kò dáa kì í ṣe nǹkan tó dáa yé ọ̀rọ̀ pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ téèyàn bá tún wá mọ́rọ̀ ẹ̀dẹ̀ ó ní àwọn àlùfáàdù kan téèyàn máa ń lò àwọn nínú tírà kan wọ́n ń pè Rawdatul Uqala Abu Hayyan ni wọ́n ṣe wọ́n ń sọ̀rọ̀ nípa pé tẹ bá fẹ́ dẹ́ni tó nílẹ̀ rahimahullahu ta'ala nínú àwọn tó fi máa ń dán làákàyè mo ní kéèyàn ní tí wọ́n ń pè ní at-tahabbubu ila an-nas kìí jẹ́ pé o compromise nǹkan tí o dáa àmọ́ kò wá pé ní mo fẹ́ kan fẹ́ mi
inú nǹkan táwọn èèyàn fi máa ń gbà téèyàn wọ́n fi máa ń láìkì yẹn nínú àmì pé yẹn ní làákàyè kì í ṣe pé òun parọ́ fáwọn èèyàn òun fọwọ́ dẹ́ wọn lórí o ní bẹnu tí làwọn bẹ́ẹ̀ kó ní àtàhábùb ilẹ̀ nẹ́ẹ̀sì kó fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ tí inú wọn dùn tí wọ́n fẹ́ inú wọn fẹ́ fẹ́ràn rẹ̀ wọ́n tún fẹ́ kó sọ̀rọ̀ lọ́la kò sábúrú ń bẹ kì í ṣe ní fáàkù náà máa ń pè é ẹlòmíì ò ní àìgbọ́dọ̀ sọ ẹgbọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé ní ẹgbọ́dọ̀ jẹ́ ká mọ̀ ẹlòmíì bluntness lẹ́lòmíì máa ń pè é pé wọ́n sọ̀rọ̀ gidi. àìlẹ́kọ̀ọ́ sí ni kọ́lọ́n mọ̀ sí wa bẹ́ẹ̀ àìlẹ́kọ̀ọ́ ni kọ́lọ́n bá dẹ́dà kó mọ̀ ṣàṣeyọrí. kéèyàn mistake bluntness fún àìlẹ́kọ̀ọ́ èèyàn lè wà blunt kó sì mọ̀ sọ̀n tí ọ̀dà abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn ó ṣe sọ lèèyàn kọ́ àgbékalẹ̀ ṣe pàtàkì. àgbẹ̀ téèyàn bá wá súnmọ́ àwọn àgbàlagbà kéèyàn rìn pẹ̀lú àwọn àfẹ́sìn àwọn al-alimina bi-ilmihim àwọn tó yẹ pé wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú ntọ́lọ̀ ń bá fi mọ̀ wọ́n. Sheikh àbí ká mọ example kan wá ni kọ́lọ́ bá ṣe dáadáa fún Sheikh Ajia kì í ṣe pé a kàn sọ o in fact tí wọ́n bá tún gbọ́ pé à ń sọ bá a ṣe ń sọ yìí wọ́n tún máa sunkún ni wàláhì àmọ́ tá a bá ń ka Qur'an a bá ń ka hadisi àwa ẹni kankan tọ́ka sí láwùjọ wa wípé ẹni yìí ń lò wọ́n á rò pé kò possible èmi ò tí ì rẹ nìhun láyé rí. wọ́n kò nídìí sí ẹni wọ́n á sílẹ̀kùn fún wa. níbi tọmọ kéwù mi ibi tá a fà mí ti ń bínú pé ọlọ́run bá ṣe tún dákọ̀ ọlọ́run bá sábà ló ti wọn jẹ́ kán láti bọ̀ tán dáadáa jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ wa jẹ́ káwa náà fi àwa náà lè pa bá wọn dákọ̀ ọlọ́run. n ti ń jẹ́ ìgbéraga ọlọ́run gbé jìnnà sí wọn yẹ́yẹ́. gidi gan téèyàn bá pàdé èèyàn onímọ̀ pé ní ẹni ọlọ́run kẹ́ púpọ̀ bó lè yóò ṣe wá fẹ́rú èèyàn bá ń tọ́ onímọ̀ pọ̀ fẹ́ yẹn. tó bò àyà. ẹ dákun àwọn kan yìí ṣe é ṣe àwa náà kọ́lọ́n mọ́sá bùn wa. Allahumma àmín Allahumma àmín àwọn kìíní yìí rọrùn practical living example la mú wáyé. ìjọ kan wà tí àpàdé ń bì kan wọ́n wa mọ́tò lọ́nà ni wọ́n sì páàkì wọ́n rí mi lẹ́sẹ̀ títì wọ́n sì ń béèrè lọ́n gbà àwọn wálé ní nǹkan kìíní mo wá ní kí wọ́n lọ wọ́n á ní àwọn ò ní lọ pé ó dìgbà tí n bá gun ọ̀kadà tí mo fẹ́ gun wàláì ẹ sì wo adúró ẹ wo ni tọ́lọ̀ ń ṣe fún wa. kéèyàn tó ní majlis nínú mọ́ṣáláṣí ànábì wa Muhammad. táwa lè mi mo ti mọ̀ pé wọ́n ti ṣerú ẹ̀fẹ́ yìí náà rí. ẹ̀wọ̀n ni mo ti má pèjúwe kan wá nísìnyí. tí ẹ bá bá wọn ṣéèkì tẹ bá bá wọn lọ ìsíjòkó pé bóyá ẹni ní múná sábà. ṣéèkì ó gbìyànjú pé ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé wa lẹ gbọ́dọ̀ kọ́kọ́ rí oúnjẹ àbí ẹrí nǹkan ẹ̀gbìn kó tó di pa àwọn lè gbà kankan. ó ṣẹlẹ̀ nígbà tí ìkànnì àwọn ustaz àbúrò yẹn Dr. Abdulhamid hafizahullah ọ̀rá nígbà tí wọ́n ń ṣe ìyàwó àjọlọ ni àfìgbà tí gbogbo àwa tá a lọ tá a tó rí tá a tẹ̀lé ṣéèkì lọ ṣéèkì wa ṣéèkì ajá hafizahullah la tẹ̀lé lọ àfìgbà tí gbogbo wa wọ́n make sure pé gbogbo wa la rí souvenir tí wọ́n ń pín kan tó gbà kódà ìyẹn ló pọ̀ padà rí. pẹ̀lú àpèjúwe dáadáa yẹn ẹni tán lè bíyàn lọ́mọ tó yẹ pé ní àwọn ojú yẹn lọ wọ́n tún wá mọ̀ pé ń sheikh àti wọn ní lakọmọ yín lórí. mo ti sọ rí njọ́ kan pé ó dà pé sheikh ti sheikh mọ̀ pé gbogbo èèyàn yìí kò jẹ́ kéèyàn fẹ́ dá kálukú fẹ́ mọ̀ wọn ara rẹ̀ mọ́. Ọlọ́run kó jẹ́ kí irun wọn pọ̀ kọ́lọ́run já jọ wọn ẹ dákun tó bá rí báyìí láàrin àáfà àtọmọkéwú ta ni ọkọ àtìyàwó fàhùwà ó lágbára ó tún wà ákádùn min zalik bí tá à ń lọ gángan nu tá à ń lọnu ó tún nípọn torí àjọ ń sùn àjọ ń jí ni ẹjá gbìyànjú àwọn gbólóhùn tí ó máa jáde lẹ́nu wa kó já àwọn gbólóhùn tí ó máa bífẹ̀ àwọn gbólóhùn tí ó rọrùn. ẹ ṣeun gan jazakumullahu khair kọlùn bá wa ṣàlékún dáadáa fún bá a ṣe ń sọ̀rọ̀ ṣe kàjíà yìí àwọn èèyàn máa ń jẹ́ kó yé wa pé ó dàbí pé àwọn àfáà tí wọ́n bá lò nílùú tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní wọ́n ròyìn àwọn bàbá yẹn àwọn Sheikh Usaimin Al-Usaimin
àwọn àti gbogbo àwọn àfáà tí wọ́n wà ń bẹ̀ wọ́n Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa fún wọn kó ṣàwa náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ ká lè wà nábì kódà ní lílùlù tá a wà yìí náà àwọn èèyàn tí wọ́n bá àwọn bàbá alájà àgbà tí wọ́n bá wọn ṣe wàláhì ẹ máa wo àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ nípa àwọn ìjọ báyìí bàbá sì máa ń ṣe ni gbogbo àwọn example yìí náà ó tó fún wa Ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn fún wa ní báyìí a bọ̀ sí second segment níbi tá a ti máa sọ̀rọ̀ nípa ìwé Garment of Compassion àfáà Abdulsalam Aládòdò àwọn náà ni wọ́n máa darí wa lórí eléyìí k'Ọlọ́run kó bá wa ṣe ní ìrọ̀rùn fún wa bismillah. Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala. Alhamdulillah. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo wa tá ń gbìyànjú náà lójú ọ̀nà Ànábì sallallahu alayhi wa sallam tí dẹjọ́ gbé al-qiyama. A kí àwọn àfáà wa, àwọn ìmáàmù wa, àwọn sheikh wa tó ń bá a sọ̀rọ̀ látàárọ̀. Al-Imam Nasiruddin abẹ́lọ́wọ̀n ọba àlékiọlá kó bá wa ṣe àlékún dáadáa fún wa. Bẹ́ẹ̀ náà la kí àwọn barista wa Ustaz Ibn Abdullah Sudais Al-Ilory abẹ́lọ́wọ̀n ọba àlékiọlá kó bá wa ṣe àlékún dáadáa fún wọn náà. A kí gbogbo àwọn táwọn ń gbọ́ wa nínú ilé pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba tó ṣe é nírọ̀rùn fún wa láti gba àwẹ̀ Ramadan láyọ̀ àti ní àlàáfíà. Àbí Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ Ramadan kó wọ́n ṣàjẹ́ ká gbà láàyè ká gbà láàyè wa. So à ń fi eléyìí náà a fi ń ṣe ìrántí fún wa pé lẹ́yìn ìgbà táwẹ̀ bá lọ tán gbogbo àwọn iṣẹ́ dáadáa tá à ń ṣe ní Ramadan ni ká má fi ilẹ̀ ìrun tá à ń kí lásìkò rẹ̀ ni ká má pa mọ́sálásí tì Kùránì tá à ń kà ká má dà padà sórí ṣẹ́ẹ̀fù wa tí ó tún wá mú kú kó tó dọdún tí ń bọ̀ nù. Bẹ́ẹ̀ náà làwa tá a ti pa omi. Àti àwọ̀ tí fi ń kírun yóò fi kalẹ̀ òun àtàwọ̀ padà mọ́ wá jà nígbà táwẹ̀ bá dé ọmọ wa náà kò ní náà. Àwa tí a ti fi àwọn nǹkan tí ò dálẹ̀ nítorí àwẹ̀ ẹlòmíì ìgbà táwẹ̀ dé báyìí gbogbo orin tí ń bẹ lórí fóònù rẹ̀ ó dìlítì ẹ̀ ó wá fi Kùránì sí àmọ́ ní kété tí wọ́n ti sọ pé ọdún ń bẹ lọ́la báyìí ó tún dìlítì Kùránì wọn padà ó tún gba orin padà. Ẹ má jẹ́ ká ṣe léyìí ẹlòmíì tẹ́tẹ́ ló fi ilẹ̀ nítorí àwẹ̀ ó tún ti padà sídìí ẹ̀ báyìí ẹlòmíì zina ló fi ilẹ̀ nítorí àwẹ̀ lára ara nǹkan tá à ń tìrìtì náà nù. Nínú àwẹ̀ arábìnrin kan jáde òun tiẹ̀ kì í ṣe mùsùlùmí ó wá ṣe fídíò ó wá ní ó dà pé gbogbo àwọn ọkùnrin tán wà lẹ́kọ̀ọ́ yìí mùsùlùmí ni wọ́n fà pé bísínẹ́sì àwọn dá látìgbà táwẹ̀ ti bẹ̀rẹ̀ ni ó wá wí gbólóhùn kan wá ní àwọn ó sì ṣe kísà fún wọn tán bá dé lẹ́yìn àwẹ̀ ẹ gbogbo ọ̀rọ̀ wa ní àwọn ó sì ṣe kísà fún wọn tán bá dé lẹ́yìn àwẹ̀ ẹ neglect àwọn ẹ fà wọ́n lẹ̀ ẹ patronize àwọn nú àwẹ̀ àwọn sì mọ̀ pé ẹ máa ń wá lọ́jọ́ lásán ẹ fẹ́ dé àwọn ó ṣe kísà fún yín. kí wọ́n bold lórí aburú bẹ́ẹ̀. So àwa tá a ti bọ́lọ́run dá mọ́jẹ̀mú pé àwẹ̀ yìí tọ́lọ́run la fẹ́ lò fún kìí ṣe inú àwẹ̀ nìkan Ọlọ́run bá lékè láwọn ń pín oore bọ́lọ́run ṣe ń pín oore nínú àwẹ̀ bẹ́ẹ̀ náà ní ń pín lọ́jọ́ lásán ká má padà sí díẹ̀ ẹsẹ̀ nígbà táwẹ̀ bá lọ tán bẹ́ẹ̀ náà làwọn ọmọ ìyá wa lóbìnrin nínú àwẹ̀ gbogbo èèyàn ló di Hijabian sister kálukú kan wọ ìjáàbù lọ́tún lósì kálukú lọ rán ìjáàbù. ẹ̀rù ń bà wọn àfáà kan láti sọ pé àwọn fẹ́ báwọn èèyàn sọ wá fẹ́ra wa tó kọ mọ́ àlọ́ mú èyí ìjáàbù yìí ṣé bí ṣe wù ọ lọ́jọ́ lásán náà nù àbí bẹ́ẹ̀ kọ́ sàwátà para wa mọ́ fọ́lọ́run ọba nínú àwẹ̀ ẹjá para mọ́ fọ́lọ́run ọba lọ́jọ́ lásán náà bó o ṣe lò jáàbù tó dùn rí tó dùn wò nínú àwẹ̀ nì continue bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ náà. a máa ń sọ pé àwẹ̀ kan ní máa ń jẹ́ game changer fún yàn ó lè jẹ́ pé bó o ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ náà ni ó ṣe lo ìgbésí ayé yẹn parí torí tí ó dùn náà ni pé kọ́lọ́run àkọsẹ́ni tó lè fọ́ rẹ̀ sọ̀yà àánú wa kóhun ó dáwẹ̀ ọdún tí ń bọ̀ tọ́lọ́run bá wa mú ọ lórí pé orí ìjọsìn Ọlọ́run ọba ló wà fún tọ́lọ́run mú ọ lọ bẹ́ẹ̀ oríire ni àmọ́ tó bá padà sí di ẹ̀ṣẹ̀ tọ́lọ́run wa mú lọ lórí ẹ̀ṣẹ̀ á mọ̀ páyà fún wẹ níbẹ̀ níwájú Ọlọ́run ọba àlekíọlá ní kọ́nà kan ṣàṣàánú wa wọ́n bá ń bá rí rẹ̀ ní pé lẹ́yìn àwẹ̀ tá a gbà tán yìí náà àwẹ̀ mẹ́fà kan tó ń bẹ táwọn àfáà wa máa ń sọ̀rọ̀ rẹ̀ fún wa sí Shawwal ẹni tó bá ti bẹ̀rẹ̀ láti ijọ́ kejì ọdún yóò ti parí báyìí ẹni tó bá bẹ̀rẹ̀ níjọ́ kẹta ọdún òun náà ti parí ní ọjọ́ òní báyìí àwa tá a bá ti gbà tá a bá ti bẹ̀rẹ̀ ká gbìyànjú ká bẹ̀rẹ̀ Nabi sallallahu alaihi wasallam sọ pé man sama Ramadan thumma atba'ahu sittan min Shawwal kana ka siyami dahr Ànábì ẹni tó bá gbà Ramadan nìkan tó wá fi àwẹ̀ mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal Ànábì ni ó dàgẹ́ bíi pé ó fi gbogbo ìṣẹ̀mí rẹ̀ gbàwẹ̀ ni àwọn kan náà àfáà ni ó dàgẹ́ bíi pé ó fi odidi ọdún kan gbáko ó fi gbàwẹ̀ so èyí tó bá wù kó jẹ́ ń bẹ́ẹ̀ àti ládàá ìṣẹ̀mí yàn
àti ládàá ọdún kan kìí ṣe tó ṣe fojú rí náà. Sábẹ́ lọ́wọ́n bá lékè ọlá kó mọ́ ṣàṣì àlékún dáadáa fún wa. Eléyìí kó máa jẹ́ general admonition fún gbogbo wa. So ní ìtẹ̀síwájú pẹ̀lú tí à ń bá lọ nínú ìwé Garment of Compassion táwọn barrister kan kọ. A ti ṣàlàyé tẹ́lẹ̀ sẹ́yìn pé a fẹ́ fi any page kalẹ̀ nínú ìwé yìí láì kà fúnra wa. A ti wá ń ka àwọn reviews táwọn àfáà tí wọ́n ti sọ láwọn tí wọ́n yẹ ìwé náà wò. Àti wá kà tán. Àwọn review tá a ti kà lọ sẹ́yìn, àwọn review tó jẹ́ ká sọ pé major reviews òun làwọn yẹn. Àwọn review tá a nílẹ̀ báyìí tá a sì tún kà ó pọ̀ tó 10 tí ó bá jù bẹ́ẹ̀ lọ. So minor reviews, àwọn èyí tó jẹ́ pé àwọn èèyàn náà lọ́lọ́kan ọ̀jọ̀kan láwọn àfáà láwọn táwọn náà jẹ́ experts nínú ọ̀rọ̀ tó jọmọ́ ọ̀rọ̀ marriage àtọ̀rọ̀ intimacy. Táwọn náà àwọn tán kọ àwọn review yìí tán sọ̀rọ̀ nípa ìwé yìí, àwọn náà jẹ́ àwọn tó jọ wípé àwọn náà ti kọ̀wé nípa marriage, àbọ̀n ti kọ̀wé nípa intimacy, àbọ̀n ti kọ̀wé nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó. Bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n jọ wípé wọ́n ní experience nínú marital counseling. Táwọn náà wọ́n bá àwọn ọkùnrin sọ̀rọ̀, tí wọ́n bá àwọn obìnrin sọ̀rọ̀, tí wọ́n bá àwọn tí wọ́n wà nílé ọkọ sọ̀rọ̀ wípé báyìí la ṣe ọ̀nà báyìí la gbé gbà tí ìdílé wa tó fi jẹ́ ìdílé aláyọ̀. Abẹ́lọ́run bá lékè ọlá kó bá san ogun ẹlẹ́san. Ẹni àkọ́kọ́ tí review rẹ̀ kọ́kọ́ wà síwájú òun náà ni ọmọ ìyá wa Habib Akande. Àwọn ni wọ́n kọ ìwé tó gbajúmọ̀ ní A Taste of Honey àti Kunyaza. Àwọn náà máa ń sọ̀rọ̀ dáadáa lórí social media, bẹ́ẹ̀ náà máa ń kọ nǹkan dáadáa lórí social media nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ àti ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ marriage. So ní ojúpọ̀nà pé báwo ni Islam ṣe wò àti pé kí ni ń ṣẹlẹ̀ lágbàáyé náà nínú àwọn àlámọ̀rí bá ní. So Habib tiẹ̀ jókòó tì ní. So àwọn jókòó tì yín táwọn ṣe full time nù. Intensive time gbogbo àwọn èèyàn. Nínú àwọn èèyàn tèmi náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ dáadáa. Afa Habib yìí jẹ́ Yorùbá ni o, but ó dà pé British born Nigerian. Gbogbo àwọn èèyàn náà máa ń jókòó tí wọn from across the world. Àwọn Brazilian, South African, South American tó jẹ́ pé lọ́kùnrin lóbìnrin kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ nìka, ọ̀rọ̀ ìbálòpọ̀, kálukú sì ń ṣàǹfààní. So àwọn náà sọ̀rọ̀ nípa ìwé Garment of Compassion yìí wípé guide ni, ìtọ́sọ́nà ló jẹ́ fún ẹni tó bá jọ wípé ó fẹ́ gbádùn ìbálòpọ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ́nà tí Islam tó fi lélẹ̀ fún wa. Gẹ́gẹ́ bá fa àṣẹ jẹ́ni tó jẹ́ pé àwọn náà máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ research kó tó di pé àwọn náà ò lè kọ nǹkan kan. Àwọn náà láwọn fóònù tẹ̀ jẹ́ pé ìwé iṣẹ́ ìwé tó jẹ́ wípé wọ́n farabalẹ̀ research gbogbo ohun tí wọ́n kọ níbẹ̀ ni. Gbogbo àwọn àyá Kùránì tán mú wá ló bá ohun tí wọ́n fẹ́ lò ó fún ló bá mu. Gbogbo àwọn hadithi tí wọ́n kó wá ló bá ohun tí wọ́n fẹ́ lò fún. Gbogbo àwọn ìbẹ̀jọ́ pé ẹlòmíì yóò ṣàfẹ́ kọ pé ìwé tèmi náà kọ yìí mo ṣàfẹ́ fẹ́ àyá Kùránì sí yóò ṣàwá wá bí ó ṣe lọ àyà àwọn bẹ̀rẹ̀ tí ó ṣàfi kì í bọ́nú ibì kan pé ó lè lọ báyìí náà. Rárá, àwọn àyà yìí nítọ́lọ́ ń sọ kalẹ̀ fún òun náà làwọn barista wa lò fún. Àwọn àhàdíìsì tánàbí sallallahu alaihi wasallam torí rẹ̀ sọ òun náà làwọn barista lò. Láfi sọ fún wa wípé ìwé yìí kálukú wa náà la nídìí láti ní kọ́pì lọ́wọ́. Àwọn Yorùbá ní ìròyìn ò tá mojú bá. Báwa ṣe ara ń rí lórí fúnra wa yìí torí pa wà lórí afẹ́fẹ́. Àwọn nǹkan mìíràn ní gbólóhùn kan tá a nílé sọ náà àwọn nǹkan tó kọ kalẹ̀. So àmọ́ tá a bá ti gbé táwa náà ní kọ́pì lọ́wọ́ ara wa tá à ń kà fúnra wa ẹ mọ̀ wípé àwọn àfáàyè gan tó ń fi nǹkan pamọ́ fún wa tí wọn ò sọ lórí ìdérí ẹ̀fẹ̀ wọn jàre. So eléyìí òun ni àkọ́kọ́ ń bẹ. Bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì òun ni títí àwọn dókítà wa Dr. Khadija Tijani. Àwọn náà jẹ́ ọ̀kan nínú àwọn màmá wa, àwọn màmá dáadáa kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa fún wọn. Táwọn náà máa ń sọ̀rọ̀ ẹni tó bá ń fọ́lọ̀ wọn lórí social media á máa rí wípé wọ́n máa ń sá àwọn àlùmọ̀ láǹfààní gan pẹ̀lú ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ lórí medicine, lórí doctor ni wọ́n by profession. Wọ́n máa ń sensitize àwọn obìnrin wa bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà nípa ètò ìlera. Bẹ́ẹ̀ náà làwọn náà ti kọ àwọn ìwé lọ́pọ̀lọpọ̀ nípa pàtàkì jùlọ fáwọn obìnrin. Ó sọ mọ̀dà wọ́n kọ̀wé nípa pétọ̀ ẹni tó bá fẹ́ àwọn obìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ àbáwọn tí wọ́n ti bímọ tẹ́lẹ̀ tán sì ń bímọ lọ́wọ́ bóò ni wọ́n ṣe lè ṣètọ́jú ara wọn, bóò lè wọ́n ṣe fún ọmọ lọ́yàn, àwọn wá oúnjẹ wo lọ́mọ ó jẹ tí ó ṣàǹfààní fọ́mọ tí ò ní dá rẹ̀ sí lára, báwo ni ìyá ọmọ ó ṣe tọ́jú ọmọ, bóò ni ìyá ọmọ ó ṣe tọ́jú ara rẹ̀ náà, bóò làwọn ọkọ tán jẹ́ ọkọ fóbìnrin bóò làwọn náà ó ṣe ràn àwọn ìyàwó wọn lọ́wọ́ nígbà tán bá lóyún, nígbà tán bá bímọ, nígbà tán bá ń bímọ lọ́wọ́ àti lẹ́yìn ìgbà tán bá bímọ tán tọ́mọ lọ́wọ́. Nǹkan tiẹ̀ wà tó ṣẹ̀ṣẹ̀ tún gbé jáde báyìí 41 journaling
prompt for Muslim pregnant woman. Ìwé yẹn ó ga púpọ̀. Ó yà pé mo rí printing rẹ̀ jẹ́ upload bẹ́ẹ̀ni ṣe lọ́wọ́. Asudesi publications náà ló gbé jáde. Mashallah. So àwọn náà ń ṣe àwọn èèyàn láǹfààní gan. So àwọn náà tún take time wọn láti kàwé. ní dákọ̀ Dear Damsel. Bẹ́ẹ̀ni wọ́n tún kọ̀wé kan tán pè ní Dear Damsel. Ẹni tá ka review tún à ń padà bọ̀ wá bẹ́ẹ̀. Ìwé tán pè ní Dear Damsel yìí wọ́n kọ fún àwọn ọmọ obìnrin mùsùlùmí àtàyèbù gan àwọn tí ì ṣe mùsùlùmí gan. Lóbìnrin tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ láwọn tó yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ puberty stage lọ àwọn náà ti fẹ́ bàlágà. Àwọn nǹkan tó yẹ kán mọ̀. Báwo ni wọ́n ṣe máa ṣètọ́jú ara wọn, kí làwọn nǹkan tán gbọ́dọ̀ mọ̀, báwo lèèyàn ṣe máa ń relate pẹ̀lú ọkùnrin, báwo ni o ṣe gbọ́dọ̀ relate pẹ̀lú ọkùnrin, àwọn ẹ̀kọ́ wo lobìnrin gbọ́dọ̀ mọ̀ nípa ara rẹ̀ nígbà tó jẹ́ wípé táìmù ìgbà tóbìnrin ń bàlágà lọ ni changes tó pọ̀ ní mọ̀dé sára rẹ̀. Ká má lọ kọ́ńbò mi. yóò ní ti wá sára rẹ̀ tó jẹ́ wípé wọn ò ní lọ kọ́ńbò mi àbí yóò lọ kọlu tó yẹ kó kọlù tí ó fi wá jọ pé trajectory life rẹ̀ yóò wá change all of a sudden tó yẹ pé ọmọ táwọn obìnrin rò pé àwọn ọmọ yìí bright gan yóò di doctor lọ́la yóò di lawyer lọ́la yóò dà fáà lóbìnrin gbogbo kan wàá yílẹ̀ kan náà kò wá ní bá nǹkan kan mọ́ mọ́nú ilé ayé so wọ́n kọ ìwé wọn náà láti fi ṣàwọn èèyàn láǹfààní. Àwọn náà wá sọ wípé èkejì rẹ̀ ní Presence àwọn náà wá ti Abu Imran à ń bọ̀ wá síbi review wọn. So Dr. Khadija Tijani wá sọ pé ìwé yìí o. àbẹ́ka ìbò rẹ̀ jáde ní kò pọ̀ ẹ̀ka ìbò rẹ̀ jáde. Wọ́n sọ wípé I thoroughly enjoyed reading this book. It shows the wealth of experience and the extent of research you have put into writing it. This is a taboo topic within the Muslim community, and it takes a lot of courage to bring such conversations to the fore. Inter-Zombie náà ni pé àwọn gbádùn ìwé yìí nígbà táwọn kà. Àwọn sì mọ̀ pé n tí ó mú yàn kọ́ ìwé báyìí èyí ó jókòó láti ka tó pọ̀ kí yàn tó lè kó nǹkan báyìí jọ. Particularly wọ́n sọ wípé topic tí Ustaz Abdullahi Sudesi tí wọ́n tí táwọn barista wá tí nínú ìwé yìí topic tó jọ wípé àwọn èèyàn sábà fẹ́ sọnù nínú àlùmọ̀ wáyé ni. Táwọn èèyàn bá ti mú ẹnu lọ bí ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àjẹmú ni èwo ni sọ́kùsọ tẹ̀sán báyìí ní ṣe tọ́lọ́run yín wáyé kẹ́ wá sínú. Àwọn yóò sọ bẹ́ẹ̀ pé kí táwọn afá yín sọ nísìn. Báwọn kan náà ti ń sọ pé àmọ́ wá dà wá yìí akẹ́wọ̀n á sọ̀sọ̀kùsọ ń bẹ̀. Àwa sì ti sọ láì mọ ìgbà pé ìsọkúsọ kọ ò kọ́dà yín tẹ́ sọ pé àwọn sọ̀sọ̀kùsọ kan yín náà máa ń jin gbọ́. Torí kò sẹ́nì kankan tí ò ní sàǹfààní níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé ló tiẹ̀ ti bàjẹ́. Àwọn nǹkan tá a sì fẹ́ sọ yìí làwọn obìnrin wa làwọn ọkùnrin wa lọ ń kọ́ lọ́dọ̀ àwọn tí ń wòye ṣe mùsùlùmí táwọn tó ń dá wàhálà lẹ́sẹ̀ tó ń dá wàhálà lẹ́sẹ̀ ra wọn lọ́rùn. So kí wọ́n lè tà wá ní wá sọ lọ́nà tó dáa tí nǹkan ò sì ní tàtà rẹ̀ bàjẹ́. So kọ́lọ́n kó bá ṣe dáadáa fáwọn barista wa. So wọ́n á ní pé I believe this book will save many marriages on the verge of collapse due to sexual incompatibility. Barakallahu fikum. So bẹ́ẹ̀ náà ni nínú ìgbéyàwó àwọn issue sexual incompatibility wà. Ọkọ àti ìyàwó ò gbádùn bálòpọ̀ láàrin ara wọn nítorí wípé wọn ò mọra wọn tó. Ọkùnrin ò mọ bára ọkùnrin ṣe máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà lobìnrin náà ò mọ bára obìnrin ṣe máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà obìnrin míì kò mọ bí ó ṣe tẹ́ ọkọ lọ́rùn ọkùnrin míì náà kò mọ bí ó ṣe tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn. So àwọn nǹkan yìí ni àwọn barista wa discuss nínú ìwé ni Dr. Khadija Tijani náà tọ́ka sí wípé àwọn rí pé nǹkan báyìí wọ́n fọwọ́ kàn wọ́n discuss rẹ̀ tó sì jẹ́ pé lára nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nínú àlùmọ̀ yìí ni tí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ti ń mì báyìí tí òfin ní mímọ̀ lórí pé táwọn barista wa tán bá rá àwọn ẹlòmíì tán wá sọ́fíìsì lọ́dọ̀ wọn tán sọ pé ọkọ àti ìyàwó gbọ́ra wọn yé tán bá rojọ́ ẹjọ́ wọn ò ní kò ní orí kò ní sọ̀rọ̀ lọ síbi tọ́rọ̀ lọ kankan ìṣẹ́ẹ̀dì kan máa lọ sádìta àwọn máa lọ sọ́nà ẹ̀yẹ ń kọrin bẹ̀ wọn tẹ bá ní kọ́kọ́ jáde tó wá kú ẹ̀yìn àti ìyàwó nìkan pé ó yá sọ̀rọ̀ kí ni tó ṣẹlẹ̀ gangan yóò ní ti bí ni o tẹ bá ní kí ìyàwó náà bọ́ta kọ́kọ́ wọlé yóò ní ẹ̀ o òṣàtà kan rojọ́ lọ látàárọ̀ ni tó ṣẹlẹ̀ gangan ni pé kíní tá à ń sọ yìí kò tẹ́rùn tó. Kọ́lọ̀ kó ṣàánú wa. Kọ́lọ̀ kó ṣàánú wa. Àwa tá a bá fẹ́ pè sórí ètò láti ilé 09072386975 àbí 08134644877. Ọ̀rọ̀ tá a ti sọ lónìí ó pọ̀ látòrí ọ̀rọ̀ tí àwọn sheikh wa Sheikh Nasiruddin Ibrahim Akalambi wọ́n ti bá wa sọ lórí communication láàrin ọkọ àti ìyàwó. Ká tó wá bọ́ sórí discussion lórí garment of compassion. So kọ́lọ́n kó ṣàánú wa. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. Àmín.
Àmín àmín jazakumullahu khairan. Ẹ ṣeun. 09072386975. Now. Naam. So èyí tó jẹ́ ẹlẹ́kẹta. Naam. Salaam alaikum. Yes. Naam. Gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara lápapọ̀. Naam. Naam. Àmín. Jazakumullahu khairan. So gbogbo ẹ̀ náà ni à ń gbọ́ yìí pé bá a ṣe ń sọ Ọlọ́run ní kó máa ṣàǹfààní fún àwọn tí ń ṣe àǹfààní fún fún àwa tá à ń sọ náà àwa náà ń benefit ń bẹ torí pé kò sẹ́ni tí ó perfect àbí Ọlọ́run ọba ẹnu ìta sọ lónìí náà kọ́lọ́n jẹ́ sí wa láǹfààní láyé àti níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ à ń ṣàfihàn onírànran ìṣòro làwọn lọ́kọ láya kojú nínú ìgbéyàwó.